nígbà kan rí òṣèrébìnrin arẹwà tọ́pọ̀lọpọ̀ ènìyàn nífẹ̀ẹ́ ni Veronica Ọlábísí Kọ́mọláfẹ́ jẹ́ nídìí iṣẹ́ tíátà. ẹ wò ó bóòrùn ti ń ràn tí òṣùpá sì ń tàn lọ́wọ́ alẹ́ lòkìkí Ọlábísí tàn aráyé sì ń jẹ mùkútùn rẹ̀. kí n tó tẹ̀síwájú nínú ìtàn ẹ jẹ́ kí n fún yín ní fọ́rọ̀ kan tí Bísí Kọ́mọláfẹ́ ti kópa fún yín láti wò. What's up, darling? How are you? Hey. Jay, Yeah. how are you? I'm good. What's up, guys? Hey. Kí ló ń ṣẹlẹ̀? Girls, no pee. Kí ló ń ṣe yín now? No pee. No pee ni Usman ṣe bẹ́ẹ̀ yẹn kí Fọláwẹ́. Can you imagine? Kí ló ń ṣẹlẹ̀ now? Tell us now. ẹ wo èmi ò ní parọ́ fún yín p wà o Okay. p yẹn raise to power 3 pàápàá. Yeah. School of Aviation ti Jaiye ti ń process látijọ́ yìí ó bọ́ sí ni o. Oh. Ìròyìn ayọ̀ nìyẹn Ó dẹ̀ wá sọ pé pee wà, irú pee wo nìyẹn? ẹ wo ìròyìn ayọ̀ ni ò bá jẹ́ àìlówó lọ́wọ́ ó ti sọ́ dìròyìn ìbànújẹ́ fún wa. Yeah. Owó. Owó. Bí èlò là ń sọ̀rọ̀ nípa ẹ̀. Owó yẹn pọ̀ o. Kó tó sanwó school accommodation àti other unforeseen expenses owó yẹn máa lọ bí 5M. That's a lot of money because owó tó wà lákàntì mi gan kò kọjá 500,000 naira. Same with me. Any 500,000 naira account. Wàláì mi ò ní 75 mi ò ní. So what do we do now? ẹ wò gbogbo yín ẹ jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká má sọ mọ́ bóyá àsìkò Ọlọ́run ti tó nìyẹn. Oh no. Let's put it away. Oh, don't say that. That's like once in a lifetime opportunity. Tó bá ti wá bẹ́ẹ̀ kí wọ́n tètè grab ẹ̀. Ìgbà tó wó dẹ̀ ní ká má grab ẹ̀ nǹkan. Dude, I think I have an idea. Totally produce owó yẹn in the next 24 hours. So what are you waiting for? Come up with it now. That's it. Ẹ̀yin tèmi ṣe rò pé kí ni tá a fẹ́ ṣe máa work ṣá. I believe so. Oh yeah, could work now. Why? Ẹ̀rù ń bà mí then ẹ̀rù dẹ̀ tún bà mí but mi. Lẹ́nu sọ́hún jáde. Tó ń ṣe gbà mí tó ń gbọ̀n bí ewé ojú omi. Kí ló ń ṣe náà Jaiye? Wàá dẹ̀ máa ṣe bí ẹni tó láyà àṣọ láyà. Ẹ má blame ẹ Jaiye bó ṣe jẹ́ pé ikú nìkan ló ṣúọ̀jù fún gbogbo ẹ̀dá láyé nǹkan tá a fẹ́ ṣe ó ṣúọ̀jù kú lọ. Yes, Sẹ́nitọ́ Ajíkanlé là ń sọ̀rọ̀ ẹ̀ kì í ṣàwọn èèyàn. Bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀yin olólùfẹ́ ìkànnì IPTV YouTube channel ẹ jẹ́ kí n tún máa kí yín káàbọ̀ sákọ̀tún ètò wa nígbà kan rí episode 15. ẹ wò ó kí n tó tẹ̀síwájú nínú ètò ẹ jẹ́ kí n kí yín àní kí n lù yín lọ́gọ ẹnu fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa tẹ́ ẹ fi ń wo ètò wa. àdúrà mi ni wípé Elédùmarè kò kúkú ní padà lẹ́yìn ẹ̀yin náà àmín. episode 15 rèé nígbà kan rí with the spotlight on the life and times of Veronica Ọlábísí Kọ́mọláfẹ́ tí gbogbo ènìyàn mọ̀ sí Bísí Kọ́mọláfẹ́. ṣebí ọ̀pọ̀lọpọ̀ òṣèré ilẹ̀ yìí náà ti rèwàlẹ̀ àṣà ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ ò rántí wọn mọ́. ṣùgbọ́n àwa ò ní ṣaláì má rántí wọn torí pé nígbà tán wà láyé wọ́n ti ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà tán sì dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn nínú. ara wọn náà ni ọ̀dọ́mọdé òṣèrébìnrin yìí Veronica Ọlábísí Kọ́mọláfẹ́
tó ti fi kú ṣàgbà báyìí jẹ́ àbí Bísí Kọ́mọláfẹ́ Veronica lọ́dún 1986 sí ìlú Ìbàdàn. òun ni wọ́n bí ṣìkejì nínú ọmọ 5 táwọn òbí rẹ̀ bí. ó lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama rẹ̀ nílùú Ìbàdàn. orúkọ iléèwé girama tí Bísí Kọ́mọláfẹ́ lọ ní orúkọ rẹ̀ ń jẹ́ St. Louis Grammar School tó wà ní Mọ́kọ́lá nílùú Ìbàdàn. gbogbo àwọn tó bá jẹ́ olùgbé Ìbàdàn á mọ ibi tí iléèwé tí mò ń sọ yìí wà. ẹ wò ó nígbà tí Bísí Kọ́mọláfẹ́ ń dàgbà bọ̀ ló ti fẹ́ràn iṣẹ́ eré orí ìtàgé ní ṣíṣe. a gbọ́ pé ó ti fìgbà kan darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré tinú ìjọ wọn eléyìí tó lóyìnbó ń pè ní Church Drama Group lẹ́yìn ìgbà tó jáde lọ́gbà St. Louis Grammar School. Bísí Kọ́mọláfẹ́ ní ó tètè rí ilé ẹ̀kọ́ gíga wọ ọdún 2 ló lò ó tún rí ilé ẹ̀kọ́ wọ̀. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí ní ìkẹyìn ni Bísí Kọ́mọláfẹ́ ní oore ọ̀fẹ́ láti wọ fásitì ìpínlẹ̀ Èkó tó lóyìnbó ń pè ní Lagos State University LASU níbi tó ti kẹ́kọ̀ọ́ nípa bí a ti ń ṣòwò tó lóyìnbó ń pè ní Business Administration. kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kí n dátọ́ mi. ẹ tẹ bá ní size mi anyway. Why not? mo kàn tí mò ń sọ. bá ní size mi. Oh my God. ẹ má bínú ẹgbẹ́ mo yẹ kó jábọ́ ẹ má bínú size mi ní nǹkan gbọ̀ngàn ṣẹ̀ṣẹ̀ mi ó tóbi gan. Really my size. máa ní kí wọ́n máa bá mi ṣe bàtà ni especially. kí làwọn èlò láwọn kan láti ra ẹ. ṣé ti wá ok. mo dá kílẹ̀. Oh, beautiful. ṣé kò pọ̀ jù àbí kí n mú another set. àdéhùn ẹmu tá a fẹ́ mú náà. ayẹ̀ ń dáyà já ẹ̀. àdéhùn. láàrin ọjọ́ mẹ́ta ló padà wá as usual àbúrò mi ni. Really? Well loaded. mi ni máa fún lọ́ńtà mọ́ mọ́. ayé mi ló wá. mi ni máa fún lọ́ńtà mọ́. tó bá yá ń sìn o ò ní máa kàn kankan sínú check wàá jà máa lọ́kàn tó mo ń ti lẹ́yìn. gbọ́ bẹ ṣe sọ àní mi ni máa fún lọ́ńtà mọ́ mọ́ èmi nìyẹn mo ṣáà ti yé mi ti yé mo ti ṣe é ní. ààrẹ ẹ̀ṣẹ̀ mi. ó lè lónìí jàre ó bá wẹ o lè inflate asán. dáadáa. ẹ má sọ fún mi pé ẹ tí níyàwó. yes mi ti níyàwó kó bẹ̀rẹ̀ dẹ́rẹ́ jù dáadáa mi ò lẹ́ni tí mo fẹ́ fẹ́. tẹ bá ń tàn mí ó sọ pé mi ò lè tàn ara mi. jẹ́rọ̀lá sórí ẹni tí ó. ẹ má gbàgbé pé mo sọ lẹ́ẹ̀kan pé Bísí Kọ́mọláfẹ́ ò tètè lórí ọ̀fẹ́ àti wọlé ẹ̀kọ́ gíga fún ọdún 2. láàrin ìgbà tí kò ráyè wọlé ẹ̀kọ́ gíga ló darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Alhaji Ganiyu Ọláyínká Quadri tí gbogbo ènìyàn mọ̀ sí Yínká Quadri tàbí Másọmọ́ ìyẹn ọdún Fakakos tó wà ní Èbúté Mẹ́ta nílùú Èkó. báwo ni ìrìn àjò yìí ṣe jẹ́ gan-an? Bísí Kọ́mọláfẹ́ ló sọ fún ìyá rẹ̀ èròǹgbà tóun ní láti di òṣèré. gbàrà tó sọ fún ìyá rẹ̀ ni ìyá rẹ̀ mú lọ sílùú Èkó. káwí káfọ̀ IPMI káfọ̀ káwí àlá Bísí Kọ́mọláfẹ́ láti di òṣèré padà di òótọ́ o. Bísí Kọ́mọláfẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí láti kẹ́kọ̀ọ́ nípa bá a ti ń ṣeré tíátà tọ́lọ́run bá mi Èdùmàrè sì gbọ́ àdúrà rẹ̀. ẹ wò ó ohun tó wu Bísí láti dà ó kúkú dà níwọ̀nba ọdún péréte tó lò lókè pẹ̀. àní ohun tó wù ú láti máa ṣe ó kúkú ṣe é. ẹ̀bùn tọ́lọ́run bá mi Èdùmàrè fún un àní ó kúkú rí lò. mo tẹ̀ síwájú o. Bísí Kọ́mọláfẹ́ bẹ̀rẹ̀ sí ní di ẹni mímọ̀ díẹ̀díẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lò ó nínú ọ̀pọ̀lọpọ̀ sinimá tí àwọn ọdún Fakakos bẹ̀rẹ̀ sí ní gbé jáde. tí Ògògó bá gbé sinimá jáde a lò Bísí Kọ́mọláfẹ́. tí Yínká Quadri bá gbé sinimá jáde a lò Bísí Kọ́mọláfẹ́. tí Sanni Ali bá gbé sinimá jáde a lò Bísí Kọ́mọláfẹ́. tí Abẹ́láre bá gbé sinimá jáde a lò Bísí Kọ́mọláfẹ́. bí eré Bísí Kọ́mọláfẹ́ di ẹni tí àwọn èèyàn mọ̀ tí òkìkí rẹ̀ sì tàn káàkiri fáráyé o. eléyìí tó jà jù rèé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àti àtìlẹ́yìn àwọn ọ̀gá rẹ̀ ní pàápàá jùlọ Ọláyínká ọmọ Quadri, Ọlábísí Veronica Kọ́mọláfẹ́
tètè di ìràwọ̀ òṣèré tí ọ̀pọ̀lọpọ̀ olóòtú àti olùdarí sinimá ń ṣàfẹ́rí rẹ̀. That is, she became the apple in the eye of many directors and producers. ẹjọ tálẹ̀ bèrè. kí ló ṣe ilé mi ni mo wà yìí ilé tiẹ̀ náà ló sì wà yìí kí ló ṣe tó ń làgbọ́n àyè èmi ni ọkọ tó gbé níyàwó fún èmi ni àlè. ẹ̀yin làlè. bẹ́ẹ̀ ni. mo gbé ṣé kò sí. kò sí kankan. ṣe bí wọn ní Zainab. èmi ní Zainab. ọ̀dà gbogbo wọn sórí ìṣèdálẹ̀ wa ni pé ńjọ́ tí a bá ṣègbéyàwó náà la máa ń mọra wa má wàá rí mi nílùú èèyàn burúkú èèyàn dandan ni mí o ọkùnrin gidi ni mí ilé tó wà yìí ilé ẹ̀ ni ilé ọlá ni ilé owó ilé ọ̀rọ̀ ni ilé ẹ̀mí gbogbo ilé àlàáfíà ni ṣé ìgbéyàwó tá a ṣe yìí ní agbára tó lọ́wọ́n bá wàá fi mí ṣoyún wàá fi ìgbó mi pọ̀ wo bí kí ló ń ṣe ẹ́ ibo ló lọ. mo fẹ́ domi sára. ẹ tó wáyé pé bẹ́ẹ̀ wá ni ẹ wá fẹ́rẹ̀ balẹ̀ ó ti bọ́. IPMI adúmáadán ni Bísí jẹ́ arẹwà òṣèré sì ní pẹ̀lú ó mọ iṣẹ́ náà sì yé dáadáa. Ẹ nílò láti máa wá Bísí Kọ́mọláfẹ́ kiri nínú sinimá tẹ́ fi dà mọ̀ nínú ohun ẹ ti mọ̀ nínú bó ṣe ń rìn ẹ ti mọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fún lẹ́bùn púpọ̀ ní Bísí Kọ́mọláfẹ́ jẹ́ o. Láàrin ọdún tọmọbìnrin náà lò lókè ìpẹ́ òun náà láǹfààní láti gbé àwọn sinimá tiẹ̀ jáde lórúkọ tara rẹ̀. IPMI mo bẹ̀rẹ̀ látòrí àkọ́kọ́ sinimá tí Bísí Kọ́mọláfẹ́ ṣe lọ́dún 2009 sinimá wo ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò sí sinimá méjì tó kọjá sinimá Látọ̀runwá. Látọ̀runwá sáyé ni mo ti múra àwọ̀ tèmi náà bọ̀ IPMI sinimá Látọ̀runwá lọ́dún 2009. Nígbà tó di ọdún 2010 Bísí Kọ́mọláfẹ́ ṣe sinimá kejì tí àkọlé rẹ̀ ń jẹ́ Ọ̀ká. Nígbà tó di ọdún 2011 ó ṣe sinimá Ìgboro ti dàrú. Ìgboro ti dàrú part 1 and 2 tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Lẹ́yìn náà ló ṣe sinimá Ẹja Tútù ṣùgbọ́n sinimá Ìgboro ti dàrú apá kìíní àti apá kejì jáde lójú ẹ̀mí Bísí Kọ́mọláfẹ́ ṣùgbọ́n Ẹja Tútù jáde lẹ́yìn ẹ̀. Ṣé ráwọn sinimá tí mo dárúkọ wọ̀nyí ní sinimá tí Bísí Kọ́mọláfẹ́ jẹ́ olóòtú fún, that is the producer of the above listed movies. Ọ̀pọ̀lọpọ̀ àìmọye sinimá ní Bísí Kọ́mọláfẹ́ ti kópa láàrin ọdún tó lò lókè ìpẹ́. IPMI mo bẹ̀rẹ̀ látòrí sinimá Ayé Kòótọ́ apá kìíní àti apá kejì iṣẹ́ ọwọ́ Ṣàráfà Ọlábọ̀dé ni tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Bákan náà ni màá dárúkọ sinimá Ilé Ijó tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Bákan náà sinimá Jennifer àkọ́kọ́ rẹ̀ tó jáde sàn iṣẹ́ ọwọ́ Fúnkẹ́ Akíndélé ni tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. Mo dárúkọ sinimá Aṣọ Ìdọ̀tí iṣẹ́ ọwọ́ bàbá wa Taiwo Hassan Ògògó ọmọ Kúlódò ní Aṣọ Ìdọ̀tí. Bákan náà ni màá dárúkọ sinimá Ayé Tuntun sinimá yìí Bísí Kọ́mọláfẹ́ kópa níbẹ̀. Sinimá yìí bákan náà ló jáde lẹ́yìn ẹ̀. Mo dárúkọ sinimá Àràmọ́tò sinimá olókìkí ni sinimá yìí tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí tó tún ṣe àfihàn olóògbé Káyọ̀dé Òdùmọ̀ṣù tí gbogbo ènìyàn mọ̀ sí Pàkásùmù. Ìtànsán òòrùn ó ti di dandan kó fi gbogbo aṣebi hàn tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá Ìtànsán Bísí Kọ́mọláfẹ́ náà kópa níbẹ̀ tó ń takin Ọláìyá. Ìtànsán jẹ́ sinimá Akínyẹmí Ọláìyá tí gbogbo ènìyàn mọ̀ sí Akin Ọláìyá. Mi ní ṣaláì má dárúkọ sinimá Ẹ̀jẹ̀ Tútù sinimá olókìkí ni. Bẹ́ẹ̀ náà ni màá dárúkọ sinimá Ayépégbà. Ayé kù síbì kan àní Ayépégbà
bólódì òkú sinimá Abẹ́láńre ni tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí. Èbúté bákan náà ni màá dárúkọ sinimá yìí bákan náà tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí màá dárúkọ sinimá Alákadá lọ́dún 2009. Alákadá yìí ni sinimá alákadá àkọ́kọ́ tí Tóyìn Àyìnmákù nígbà náà Now Abraham máa gbé jáde. Tẹ́ ò bá gbàgbé sinimá Ìbẹ̀rùbojo, mo tún dárúkọ sinimá Ìwọ̀kuwọ̀. Díẹ̀ rí lára àwọn sinimá tí Bísí Kọ́mọláfẹ́ ti kópa kọlọ́jọ́ tó dé. 5 million naira yẹn nìkan ló máa need. Gbogbo ìgbà tó máa fi wà ní school ní ìdòwò 2 years yẹn ò ní jẹun ò ní ṣe anything. 10 million naira tó kù yẹn náà àwa náà dẹ̀ máa pín láàrin ara wa. Ẹ wo ẹ fi gbogbo yẹn lẹ̀ nǹkan tó wà very important nsìn òun ni pé ibo la fẹ́ sá pamọ́ sí because àwọn tó mọ Fọláwẹ̀ wọn ò gbọ́dọ̀ rí pẹ̀lú wa at least títa máa fi ṣe tán lọ́la. point. Ṣé ká ti ra ọmọ ní hostel ni? Baby kò lè work. Why? Ṣé hostel la fẹ́ ní kó gbówó wá pàdé wa ni? Bóyá káwá hòtẹ́ẹ̀lì kan ká lọ lodge sí. No, ìyẹn náà lè work. Kí ló dé ń sọ̀rọ̀ báyìí náà? Ẹ ṣàpọ̀, do you get? Nǹkan tèmi feel pé a lè ṣe. Ẹ jẹ́ ká lọ sí outskirts ìlú yìí. Ká lọ very as far as somewhere like Erelu. Kò yé yín sìn, tá bá wà nù bẹ̀ yẹn. Okay. Gbogbo iṣẹ́ wa ni. No, má mú kọ́kọ́rọ́ mọ́tò even ìyẹn gan lè work now. Kò lè work because ká tó dé school car park lásán anybody ló lè rí wa. Àwọn wo ni Bísí Kọ́mọláfẹ́ jìjọ ṣiṣẹ́ papọ̀ tí wọ́n jọ ṣe sinimá papọ̀ nígbà tó wà láyé? IPMI mo bẹ̀rẹ̀ látòrí Jùwọ́n Adéwùmí tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí mo dárúkọ Fẹ́mi Adébáyọ̀ bákan náà ni mo dárúkọ Ibrahim Chatta, Yomi Fásiláńsò, Kabirat Káfídípẹ̀ Arápárí Gángan, Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà, Dàmọ́lá Ọlátúnjí, olóògbé Rachel Onígà, olóògbé Mojí Ọláìyá, Kíkẹ́ Adéyẹmí, Yínká Quadri, Fúnkẹ́ Akíndélé, Tóyìn Abraham àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Rẹ́mi ó frustrate ẹ̀ sórí ẹnu báyìí lobìnrin fi ń kọ ìfẹ́ fún ọkùnrin kò ń ṣe ìfọ́tí. But mi ò mọ̀ owó ẹ ṣèṣì fò lọ sétí ẹ ni. Kí ni mo wá fẹ́ ṣe báyìí? Èmi ò mọ̀ but nǹkan tó bá máa ṣe ọwọ́ ẹ ló wà. Wò ó jẹ́ kí n sọ fún ẹ, make sure pé o apologize anytime tó bá ti rí bọ̀bọ̀ yẹn. And most important, o ní láti gbàgbé ọ̀rọ̀ àná kó o lè gbádùn ìní. Leave the past for the past, man. Torí pé ọkùnrin kan já ẹ kulẹ̀ o ò ní láti wá máa kọ̀ fún gbogbo ọkùnrin náà. Oh, you don't get it. Kò ń ṣe nítorí pé ọkùnrin kan já mi sílẹ̀ ló ń dùn mí. Nítorí pé ẹni tí mo fi ọkàn tán. Ṣé àwa ló fẹ́ sọ ìtàn tó ṣojú wa fún ni? Ọ̀rẹ́ ẹ̀ gba boyfriend ẹ̀ so? He wasn't my boyfriend. He's my fiance. Ọkọ àfẹ́sọ́nà mi ni. Tommy, please, I'm sorry. I'm so sorry. Mi ò sọ pé nǹkan tí Kíkẹ́ ṣe dáa, but kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run. Ọkùnrin pọ̀ ta tó lè fi ṣe boyfriend kẹ́. And to make matters worse, àwọn méjèèjì ti fẹ́ra wọn sílé bí ọkọ àtìyàwó. They are married. Tómi, gbogbo nǹkan tó fi ń dára ẹ láàmú nìyẹn gbé ọkùnrin kúrò níbẹ̀ náà àkúdẹ lájú ẹ síbòmíì tábánikà díjú wàyí báyìí kíyàn búburú fi kọjá. Tẹ́lẹ̀ rere fi máa kọjá òní mọ́. That's it. Buckle up, my dear. Okay, sọ fún mi nsìn, ṣé òní lọ́kọ mọ́ ni? Kò ń ṣe bẹ́ẹ̀. Ọkọ mi kàn ti ṣípò. Ọkọ ẹ ò ṣe anything. Nǹkan tó bá fẹ́ kọ́kàn ẹ̀ ṣe ló máa ṣe. Òbí bá ọkùnrin ṣe ń tẹ̀lé ẹ káàkiri. Gbénga ni lánàá, Akínílé ni, and so many others out there. But níṣe ló gbé gbogbo ojú ẹ sókè tó jẹ́ kán lè bá ẹ sọ̀rọ̀. Ọ̀rẹ́ mi, àbọ̀rọ̀ báyìí là ń sọ fún ọmọlúwàbí. Ọjọ́ tí ń lọ rẹ̀. Yeah, ọjọ́ ń lọ. IPMI mo débi tí mi ò fẹ́ràn láti máa dé o. Ẹ wò ó,
ògo àti ìràwọ̀ ńlá lògo Bísí Kọ́mọláfẹ́ jẹ́, ṣùgbọ́n tí kò ní orí ọ̀fẹ́ láti lo dáúlà náà pẹ́. ṣe rí ọ̀rọ̀ ikú Bísí Kọ́mọláfẹ́ jẹ́ nǹkan tó ṣókùnkùn nígbà náà lọ́dún náà lọ́hùn, ṣùgbọ́n a ṣetán láti ṣèwádìí òkùnkùn tó wà níbẹ̀. n tó dá wa lójú ni wípé ìròyìn ikú Bísí Kọ́mọláfẹ́ nígbà náà jẹ́ ìròyìn àgbọ́sọgbánù. láfọṣọ èèpà mo ti rọṣà lápọn mi ìgbìmọ̀délé ń ọ̀rẹ́ nìkan o ojú mi ń ṣọ́ mi gbére. Bísí Kọ́mọláfẹ́. Bísí Kọ́mọláfẹ́. Bísí Kọ́mọláfẹ́. Bísí Kọ́mọláfẹ́. Bísí Kọ́mọláfẹ́. Bísí Kọ́mọláfẹ́. máa lọ pẹ̀lú wọn lóòótọ́ ó yẹ kí a sunkún ṣùgbọ́n ó tún yẹ láti náà ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti jẹ́ ká bá tó já sí títì ká bá wá káàkiri nǹkan ní náà ní máa ṣẹlẹ̀ ó yẹ láti sunkún ṣùgbọ́n ẹ jẹ́ ká fi gbogbo lé Ọlọ́run lọ́wọ́. lọ́jọ́ kìíní oṣù kìíní ọdún 2013 tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí Bísí Kọ́mọláfẹ́ kú lọ́jọ́ ajé ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2012 ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló gbọ́ lálẹ́ ọjọ́ náà nítorí pọ̀pọ̀ sísìn ọdún tí àwọn ènìyàn múra fún, ṣùgbọ́n nígbà tó fi máa di ọjọ́ kejì ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2013 táwọn èèyàn ń ké Happy New Year, ìròyìn ikú Bísí Kọ́mọláfẹ́ làwọn èèyàn gbọ́ ò. ìròyìn ikú Bísí Kọ́mọláfẹ́ ló ń jà ròyìn lọ́wọ́. IPMI mẹ́díkálì kí ló ṣokùnfà? a gbọ́ pé àìsàn náà bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ lára òṣèrébìnrin yìí nígbà tó yá náà ló dèrò ilé ìwòsàn ìkọ́ṣẹ́lá UCH ńbàdàn, ṣùgbọ́n nǹkan tó lóyìnbó ń pè ní pregnancy related complications ló mú ẹ̀mí òṣèrébìnrin náà lọ láì tọ́jọ́. Hello? Ẹ ti sanwó yẹn sí account mi. Èló lẹ san? $50,000. Okay, no problem. 10 o'clock, my buying studio. Thank you. Bye. God! Yes! Ikú ọ̀fọ̀ gbáà nikú Bísí Kọ́mọláfẹ́ jẹ́ lẹ́ka múlùdùn lọ́dún 2012-2013. ọ̀pọ̀lọpọ̀ òṣèré lójú wọn kan pẹ̀lú ìbànújẹ́ tó ń tẹkún àti òṣè lẹ́nu wọn. The death of Bísí Kọ́mọláfẹ́ was unimaginable and a nightmare to many. ṣebí àìsàn láríwò IPMI kò sẹ́ni tó rí tọ́lọ́jọ́ ṣe o. IPMI àwọn dà gbogbo wọn ti kọjá lọ, wọ́n fà wá yòókù sílẹ̀ pé ká máa dáṣèlú wa nìṣó. wọ́n wá ń sọ gbólóhùn kan fún wa wípé ká máa ṣọ́ra lọ́pọ̀lọpọ̀ àní kó má bàa bàjẹ́ lásìkò tiwa o. ọjọ́ náà rèé bí àná nígbà tí ògo ńlá wọlẹ̀, àní nígbà tí ògo ńlá wọ̀ ọ̀kùn lójijì. kí la fẹ́ bọ́lọ̀ ń fà? IPMI kò sí àgbà náà ni. December 31, 2012 to December 31, 2024 ọdún kejìlá rèé tí Bísí Kọ́mọláfẹ́ ti rè wálé àṣà. Bísí ò lóun ò act mọ́ o, ikú ṣáà ló yọwọ́ ẹ̀ láwo. fáwọn òbí rẹ̀ ìbànújẹ́ tòun tàdánù ńlá nikú Bísí jẹ́. fáwọn àbúrò ẹkún ayérayé ni àní fẹ̀gbọ́n bákan náà lọ̀rọ̀ rí o.
fọlọ́lùfẹ́ rẹ̀ tó fi sílẹ̀ sáyé ló ń kọ́ the Canadian-based man. Nínú oṣù tá a wà yìí December 31 gangan ni yóò pé ọdún 12 àbí ẹ jẹ́ kí n sọ pé tí yóò pé ọdún 12 that is 12 years tí Bísí Kọ́mọláfẹ́ náà ti lọ o. Ọjọ́ náà ló dàbí àná yìí o, ṣe ló ń dàbí àná o, 12 years ti pé o. Ìkànnì. Ká máa sọ tẹ́ni sáwọ́ ẹ mọ̀rùn o. Ikú ń pagilí tí aláwọ̀. Ká máa sọ tẹ́ni sáwọ́ ẹ mọ̀rùn o. Kòkú máa kú ẹni pé ní àrọ̀rùn. Ẹni à ń pè ò ní gbé sáyé. Ṣé bá ṣe wà lógún ọdún sẹ́yìn rẹ̀ ẹwà ló wà láyé o. Ìkọ̀ọ̀kan tọ́jà ń tú la ṣe máa lọ. Èèyàn ro èèyàn sọ́rí ẹ̀pẹ́ òfúra. Ènìyàn ògo rẹ̀ dà o. Ènìyàn ẹwà rẹ̀ àdá o. Ènìyàn ògo rẹ̀ dà o. Ènìyàn ẹwà rẹ̀ àdá o. Ẹni tàbí nínú yẹ̀pẹ̀ tó ń jẹ yẹ̀pẹ̀ tó bá yá tún fi yẹ̀pẹ̀ kúra. Ènìyàn ẹwà rẹ̀ àdá o. Ajígbèsè ikú là wá jẹ́ o. Gbogbo kìràkìtà ẹ̀dá láyé kò lè fi gbọ́wọ́ kankan jáyé ẹ̀. Aṣiwèrè ẹ̀dá la jídéwé. Ọjọ́ wo ni máa kú wo ni kú. Gbogbo kìràkìtà ẹ̀dá láyé ẹsẹ̀ mẹ́fà ni káwáyé pẹ̀ ká rọra. Àtètè dánjà akẹsàn bẹ́ni pé alẹ́ ò nílẹ̀ ó gbà títí alẹ́ babalájẹ́ á wá súnlé. Àtètè dánjà akẹsàn bẹ́ni pé alẹ́ ò nílẹ̀ ó gbà títí alẹ́ babalájẹ́ á wá súnlé. Ìdí ìjíkùtù ènìyàn á máa wù ni o. Ọjọ́ bá ti ń dalẹ̀ arúgbó àṣẹnu kò ló bí ẹni tí kò mọ ọ̀nà rí. Wù ni o. Ọjọ́ bá ti ń dalẹ̀ arúgbó àṣẹnu kò ló bí ẹni tí kò máa mọyàn rí. Ojú àwọ̀nú ẹ̀kẹ́ àpapọ̀ ara ń jọ. Àkàrà gbájẹ́ yẹn ìbodò rí. Àkàrà gbájẹ́ yẹn ìbodò rí. Àkàrà gbájẹ́ yẹn ìbodò rí o. Ó tó dẹni ẹ̀gbọ́n arúgbó yóò rí. Lọ àgbà ládùúrà pé kọ́lọ́run túbọ̀ dẹlẹ̀ fún un, iwájú tó dojúkọ kó túbọ̀ gbé, ẹ̀yìn tó fi sílẹ̀ kó má ṣe bẹ́ẹ̀ bàjẹ́ o, lágbára Ọlọ́run bá mi Èdùmàrè, àmín. Kí ni nǹkan tẹ́yìn náà mọ̀ tẹ́ fẹ́ bá wa sọ nípa Bísí Kọ́mọláfẹ́? Ẹ má gbàgbé láti drop comment yín sí comment section wa. Ǹtẹ́ ẹ bá mọ̀ nípa olóògbé Veronica Ọlábísí ọmọ Kọ́mọláfẹ́, ẹ drop comment yín sí comment box wa. Ẹ jẹ́ ká jọ ṣèdárò, ẹ jẹ́ ká jọ ṣe ìrántí arábìnrin yìí tó lọ. Ọdún 12 rèé tó ti lọ. Ìkànnì Intelligent Picture TV YouTube channel promoting our cultural heritage lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́. Ẹ má gbàgbé láti like fídíò wa, kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa. Láìpẹ́ láì jìnnà máa fi odidi fọ́nrán ayé kò tọ́ síta fún wa láti wò, ká lè rí ipa gudugudu méje ń yàyà mẹ́fà tí Bísí Kọ́mọláfẹ́ kó níbẹ̀. Ṣùgbọ́n kó tó dìgbà yẹn, ẹ jẹ́ kí n fún yín ní ìtọ́wò díẹ̀ nínú sinimá ayé kò tọ́, ká tún máa fi yẹn pàdé lórí ètò wa nígbà kan rí lọ́jọ́ mẹ́jọ.
ẹ ṣé.